fastest land ní ìmọ̀ ọ̀wàwà cheetah lólóyìnbó ń pè wọ́n láyé àlìfáàdùn lédè lárúbáwá ṣẹ́rí gbogbo àná la vibes sórí gbogbo ata jẹ́ olólùfẹ́ Alhaji Saoty Arewa la vibes sí up till now mo sì máa ń gbórin ẹlẹ́kọ̀ọ̀kan mo sì láìkí orin tí mo fẹ́ràn ni tí mo dẹ̀ máa ń gbọ́ so ṣùgbọ́n kò mìíní wípé ta bá rí nǹkan tí ìmọ̀ bá ti dàgbà sókè tí ìmọ̀ bá ti develop ká wá sọ pé kò rí bẹ́ẹ̀ ṣe rí kọ́mẹ̀ntì ẹni mi ní intention àti sọ̀rọ̀ kankan but kọ́mẹ̀ntì ẹni yìí ẹni tó post fídíò yìí ó wá reply kọ́mẹ̀ntì yẹn reply tẹni yẹn wá fún ni mo á lọ wò òun ló wá bà mí lọ́kàn jẹ́ òun ló wá jẹ́ kí n mọ̀ọ́mọ̀ fẹ́ sọ̀rọ̀ nítorí pé ta bá ń ṣe bẹ́yẹn ìmọ̀ ò ní dàgbà sókè ta bá ń ṣe bẹ́yẹn a ní kúrò lójú kan ta bá torí ìfẹ́ ta ní séèyàn ta wá rí òótọ́ ọ̀rọ̀ tá lè sọ àbí ta bá torí ìfẹ́ ta ní séèyàn ta wá decide láti argue blindly láti díjú láti má fẹ́ rí òótọ́ ó wrong ìyẹn gangan ló wrong ṣe rí èèyàn tó bá sọ pé Alhaji Saoty Arewa wọn kì í ṣe olórin àbí wọn iṣẹ́ àgbà olórin ẹ pé mi àdùfẹ́ pé akokoro ẹnu ó ń yọrú ẹ akokoro eyín ń yọrú ẹni bẹ́ẹ̀ lẹ́nu ẹni mo ní kò tiẹ̀ gbádùn gan ni because cherry mo wà I'm a selective listener lẹ́yìn ọba orin King Dr. Saheed Òṣùpá Olúfimọ́ 1 orin míì tí mo tún máa ń gbọ́ orin Alhaji Saoty Arewa mbẹ́mbẹ́ nítorí pé Alhaji Saoty Arewa máa ń ronú jinlẹ̀ kí wọ́n tó kọrin anybody tó bá dẹ̀ ti ń ronú jinlẹ̀ tó bá ti ń kọrin mentor èmi àdùfẹ́ ni anybody tó bá máa ń ṣe research kó tó kọrin mentor mi ni ọ̀gá mi ni bàbá mi ni mo gbà fún tán yányán ni máa fall in love pẹ̀lú orin ẹni so mélòó la fẹ́ kà mélòó la fẹ́ kà nínú orin Saoty Arewa tá fẹ́ wá máa fọwọ́ rọ́ sẹ́yìn so ẹni yìí in tó ń dùn mí ni pé ẹni tó post video ó wá ń attack ẹni tó comment pé ohun bíi pé ó fẹ́ máa rubbish Alhaji kò dẹ̀ ṣe bẹ́ẹ̀ nǹkan tó sọ ó ní pé olùmọ̀ nípa ẹranko kò ever pé kò pé ọ̀wàwà ní cheetah ẹ lọ wo fídíò yẹn kò ní ìròpọ̀rọ̀ yẹn tí pọ̀ jù so ìwọ gẹ́gẹ́ bí poster gan ni mo believe pé ọ̀rọ̀ yìí ń bá wí because oh yeah, this is what you should have known pé ìmọ̀ ti dàgbà Alhaji Arewa mélòó la fẹ́ kẹ́ ẹ lè mọ̀ pé ẹjẹ́ ìwọ̀n orin Alhaji jáde kẹ́ ẹ lè mọ̀ pé I'm a real fans of Alhaji nínú orin wọn kan wọ́n sọ pé tótó ọ̀rẹ́ ọba wáyédù ọba ńlá ọba tó jọ ọba lọ ọba tó dàgbà tí ò ní gbó tó ń rí wa láláì lójú tó ń gbọ́ wa láláì létí ó kárí láláì lẹ́sẹ̀ odò oúnjẹ tí kò ní jẹun odò mi kò ní gbòǹgbẹ omi odò run ṣùgbọ́n kò ní sùn odò ọmọ ṣùgbọ́n kò ní bí odò obìnrin ṣùgbọ́n kò ní fẹ́ ó dákú ṣùgbọ́n kò ní kú kì í náwó ṣùgbọ́n lódówó dúdú nìyẹn kò sẹ́ni tó mọ̀ pupa nìyẹn kò sẹ́ni tó mọ̀ ó ga ní abọ́ lọ́hùn kúrú kò yẹ nìkan nígbà tá ò rí ń kọ́ tá ò mọ̀ bí ojú rẹ̀ wà ìṣẹ́ ọwọ́ rẹ̀ ṣàlàwá ń rí ó dá sánmọ̀ pẹ̀lú ìyanu tí ó sopọ̀ tó gbé dúró òòrùn ń gbaṣẹ́ lọ́wọ́ ọ̀sán bẹ̀ ó fìràwọ̀ ṣe ẹ̀ṣọ́ ọ̀sán mọ̀ òòrùn ń yọ nígbà tọ̀sán bá pọ́n òṣùpá ń jáde tilẹ̀ bá ṣú òòrùn ń mú pẹ̀lú àṣẹ òjò ń rọ̀ pẹ̀lú àṣẹ ìrì ń sẹ̀ pẹ̀lú àṣẹ mò ń kíyẹ̀ kí lè rí nǹkan gbà bẹ́rù bá mo lówó kí o bẹ́rù bá mo lówó kí o dọ̀mọ̀ ní kíákíá ṣé sequence ṣé bọ́n ṣe tó orin yẹn la fẹ́ sọ ni àbí ọgbọ́n tán kó jọ sínú ẹ̀ àbí ṣé márùnra ẹ̀pìn káwọ́ kó lẹ́ran ọlọ́run tí wọ́n ń sìn kò sí ohun tí ó lè ṣe ìwọ́ torí pò jẹ̀yàn lówó ló ṣe ń ronú ìrònú ò san gbèsè ó jẹ́ ìyàmúra ṣiṣẹ́ torí tìrònú ẹ bá pọ̀ jù hypertension ń adé ìgbà tẹ bá dẹ̀ san gbèsè èyí tó dá sára ẹ̀ ń kọ ọlọ́run á bá ẹ̀ san gbèsè má ronú kò tújú ká ṣé ìyẹn ń kọ́ àbí ṣébi tó yẹ kó wá rí ṣé òun tó kàn rí ọ̀nà tó yẹ kó rìn rí o ọ̀fẹ́ kọ́ lórí rí ẹ wo rhymes ẹ wo sequence ẹ wo mọ́ ètò
so ta ló máa tó bẹ́ẹ̀ tó máa sọ pé Alhaji ò kọrin àbí tó máa sọ pé Alhaji ń kọ̀kọ́ kúkọ, ta ló gba ẹnu ẹ̀ láti sọ bẹ́ẹ̀. So àwọn orin yẹn wà tó yẹ pé èèyàn mọ̀ pé no, Alhaji ń kọrin, Alhaji ń kọrin. Ṣé gbà tó fẹ́ kọrin ikú ni tán sọ pé ìbẹ̀rẹ̀ orin ìdáná o, mò ń bọ̀, jẹ́ ń gbé láti ibi tí mo ti rántí. Ó ní ohun tí inú ń fẹ́ sì lọ ta ẹnu, àkóbá ẹnu sì lọ rẹ ẹnu, ẹnu ń fẹ́ jẹ́ dídùn àbúrò ni ó ṣe fáà nígbà tó bá dénú, ẹnu ò fẹ́ ohun tó kàn nínú ń fẹ́, orin ikú ayé ò fẹ́ gbọ́ sétí, ébà orin ikú ayé ò fẹ́ gbọ́ sétí, kójú ó pọ́n jù bẹ́ẹ̀ máa kúkú wí, olúwa ló pè mí èèyàn kọ rárá, kátàkì tí oṣù ọ̀bọ ríráyé, òtítọ́ onísùnmí ní wíwí, òjò akọ́rọ̀ mi dààmú olóko, ó kú ń bèmí náà wí ló bá tán, ó kúkú ń bèmí náà wí ló bá tán, mi ò rò pé àtọ́ wà láàrin ọdẹ, òun pẹ̀lú alápàtà tó ń pẹran, ṣe bẹ́ran náà náà dìjọ mú níṣẹ́, ewé wẹ́rẹ́wẹ́rẹ́ ni ìyí ọparun, kájíṣẹ́ dógógó ni ìyí ti wà ẹgbọ́rin náà. But why? Bẹ̀tẹ̀ why? So kò sẹ́ni tó lè sọ bẹ́ẹ̀, kò gba ẹnu anybody. Ṣùgbọ́n tá bá rí new development, ẹ jẹ́ ká accept ẹ má jẹ́ ká torí pé bẹ́ẹ̀ a nífẹ̀ẹ́ wọn àbí nǹkan kan. Ṣé rí tá bá wá padà sínú orin yìí pé wọ́n sọ pé cheetah ọ̀wàwà ni cheetah Yorùbá, tá bá sọ pé ṣáláàdì wrong, wọn wrong. Ìdí tí mo fi sọ pé wọn wrong ni pé àsàtìgbà tí wọ́n ṣe orin yìí, àsàtìgbà tí wọ́n ṣe, tẹ bá post sórí Facebook, orí Google, àbẹ́fẹ́ search ẹ lo search engine pé kí ni Yorùbá cheetah, ọ̀wàwà ló máa gbé wá. Nítorí pé believe àwọn èèyàn gbà ẹni pé ẹkùn ni tiger, leopard ni àmọ̀tẹ́kùn, cheetah ni ọ̀wàwà. Believe àwọn èèyàn nìyẹn. Until nígbà tí àwọn èèyàn kọ́kọ́ wá ń jáde, àwọn the likes of Àròjinlẹ̀, Yorùbá Daily, tí wọ́n kọ lẹ́tà sáwọn BBC pé kílẹ̀ ń kọ kiri sórí Google, kílẹ̀ ń kọ sórí news yín pé ẹkùn oní leopard, àmọ̀tẹ́kùn oní cheetah, àmọ̀tẹ́kùn ó ju ẹkùn àmọ́ kò tó ẹkùn, àmọ̀tẹ́kùn ó lọ bẹ́ẹ̀, ó ju ẹkùn àmọ́ kò tẹ́kùn, àmọ̀tẹ́kùn ẹgbọ́bọ orin ni wọ́n ní tàmọ̀tẹ́kùn bá lọ tó ṣe kò ń gẹ ẹkùn, kò sí gìrì lẹ́yìn kan fi rùyọra wọn. Ṣé leopard ló fẹ́ máa lọ tá pàdé tiger, tá ló fẹ́ fi rùyọ tiger, kò ní jẹ yẹn ní iṣu. Ṣé ti understand? So kò sí tó ń jẹ́ tiger nílẹ̀ Áfíríkà débi pé ó máa wà nílẹ̀ Yorùbá. Àwọn baba ńlá wa ò rí tiger rí. Ẹ lọ sí gbogbo àwọn ààfin tí wọ́n ti ní wọ́n láwọ ẹkùn, ẹ lọ wò ń bẹ̀. Ṣáwọ tiger ló wà ń bẹ àbáwọ leopard. Ẹ lọ sí àwọn ibi tí wọ́n ti sọ pé wọ́n mẹ́kùn lóye, ọdẹ amẹ́kùn lóye tí wọ́n gbére wọn síta. Ṣé èrè leopard ló wà ń bẹ àbí èrè tiger? Ẹ lọ wò. So ẹ ṣe research, ẹ má kàn máa blindly máa argue. Kí ni wọ́n ń pè ní ọ̀wàwà? 3 hyrax ni wọ́n ń pè. Tẹ bá dé page Àròjinlẹ̀, tẹ bá débẹ̀ ẹ máa bá ń bẹ̀. Tẹ bá dé àwọn page míì náà, tẹ bá dé page Àdìtú Olódùmarè ẹ máa bá ń bẹ̀. Àwọn tí wọ́n ń ṣe research nípa ọ̀rọ̀ ẹranko ẹ máa bá ń bẹ̀. But nígbà tí àwọn ń post táwọn ń ṣe kinní, ó yẹ ká gbé fún wọn, ó yẹ ká credit wọn, ẹ mọ iye research tó ṣe sínú orin yẹn ni. So nǹkan tí wọ́n rí nígbà yẹn o ni wọ́n post yẹn. Òyìnbó àwọn scientist àwọn scientist nígbà kan wọ́n sọ fún wa, wọ́n jáde wọ́n sọ fún wa pé earth is flat. Nígbà tí research development dé, àwọn náà lọ tún dé pé kò rí bẹ́ẹ̀ mọ́, wípé earth is round, wípé round ni òbírí láyé. So bó ṣe yẹ àwọn baba ńlá tí wá dẹ̀ ti sọ fún wa tipẹ́tipẹ́ pé òbírí láyé. So development gbọ́dọ̀ máa dàgbà sí, kò ń ṣe pé ká wá dúró lójú kan ká torí pé irọ́ o ẹ má sọ ẹ fẹ́ rubbish ẹ. No, it's not like that. Okay, ẹ jẹ́ fún ilé example kan. Gbogbo alámọ̀wé kí lórí lọ́bẹ̀ tó fi wàrú sọ́wọ́, bí gbogbo a ṣe máa ń pa nìyẹn. Nígbà tó ọba orin wá fẹ́ fi kọrin, ọba orin ní òṣùpá wọ́n ní kí lórí, wọ́n ní kí lórí, wọ́n ní kí lórí tó fi wàrú sọ́wọ́, kí lórí lọ́bẹ̀ náà sọ fún wa ṣàlàyé, kí lórí lọ́bẹ̀ náà sọ fún wa ṣàlàyé. Ìgbà tí new development dé, ní kí ni dáàdi wa ṣe ni ọba orin tún orin yẹn mú wá ń bòmí nínú bòmí. Nígbà tí wọ́n ṣe record kan pẹ̀lú Làbáíkà Toríyọmí, tí ẹni tí mo wí ọ̀dàlẹ̀ tí mo wí eré ẹ̀gbọ́n wa, ẹ̀gbọ́n tó ọba orin fi dá lónìí. Ọba orin wa ní ń gbọ́ aláṣẹ, kí ni ń torí lọ́bẹ̀ tó wà ro ọwọ́, tètè sọ torí mi fẹ́ gbọ́ bó sọ wà tẹ. Ṣẹ́rí láti jọ yẹn báyìí, respect tí mo ní fọ́bọ orin láti 100% ló wà tẹ́lẹ̀, ó fò lọ 1000% ni.
so èèyàn gbọ́dọ̀ máa develop tí new development bá dé kò sẹ́